A kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀ láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Èmi ni tí ní tòótọ́ akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Lórí ọ̀rọ̀ bọ́jọ́ wa ti ń dalẹ̀ àti àwọn ohun tí ó rọ̀gbà yíká náà ni ọ̀rọ̀ wa sì ń dálé lórí ètò yìí. Bí a ti ṣe mọ̀ wípé àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ lórí ètò yìí wà láti tọ́ wa sọ́nà nígbà ọjọ́ alẹ́ wa. Eléyìí sì wúlò fún àwọn ọmọ àgbà, àwọn olùtọ́jú àgbà àti pàápàá àwọn àgbà àti àwọn tí ó ti ń gbẹ́nu lé ọjọ́ alẹ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí kò bá mọ̀ jó kì í jìnnà sólílù. Bẹ́ẹ̀ ni bá a wà. Ọ̀rọ̀ wa tòní dá lórí ọ̀kan nínú àwọn mùdùnmúdùn ọjọ́ alẹ́. Ẹnìkan béèrè wípé ǹjẹ́ ọjọ́ alẹ́ náà ní àǹfààní tó bẹ́ẹ̀ gẹ́ṣá? Bẹ́ẹ̀ ni, bí adé orí ni ọjọ́ alẹ́ ṣe rí. Adé orí ọ̀kín kì í ṣe fẹ́yẹkẹ́yẹ. Àwọn kan ní wípé àwọn kò gbà wípé ọjọ́ alẹ́ ní àǹfààní látàrí àwọn làálàá nínú ẹbí tí wọ́n ń là kọjá tàbí tí wọ́n ti là kọjá. Èmi ò jiyàn o, yẹn ni ìdáhùn mi. Àmọ́ ṣá, ẹ jẹ́ kí a sọjí, kí a la ojú inú wa nítorí wípé ayé ń yí ni o, àfi kí a tọ̀ ọ́. Kí ni igún ṣe tí ọ̀bọ ò ṣe? Igún pa lórí, ọ̀bọ pa nídìí. Kò sí ẹbí kan tí kò ní àbàwọ́n tirẹ̀. A ò lè fi àìṣedédé ọkọ tàbí táyà, ìyẹn tàwọn àgbàlagbà, tàbí tí àwọn ọmọ tará tojúlùmọ̀ tòní dá ọjọ́ ti ọ̀la lẹ̀. Olúwa ló lónìí, òun ló lọ́la. A ò lè máa fi ẹbí ẹlòmíràn ṣàfiwé tiwa. Olúkúlùkù ẹbí ló ní tirẹ̀ lọ́wọ́. A ò lè wo agọláago ṣiṣẹ́. Èyí tí ó kàn wá ni kí a fi ọpẹ́ gba àwọn ènìyàn tiwa, kí a fi gbà wọ́n mọ́ra, kí a mọ rírì àwọn ohun tí ó já sọpẹ́ nínú ẹbí tiwa, kí a mú ojú kúrò nínú àwọn ohun tí ó kù díẹ̀ káàtó lẹ́yìn tí a bá ti rí wípé a ti sa agbára wa tí agbára wa ò bá ká. Ọ̀kan nínú àwọn mùdùnmúdùn ọjọ́ alẹ́ ni ìbáṣepọ̀ tí ó gúnrégé tí ó wà láàárín àwọn àgbà, ìyẹn tọkọtaya. Ẹni tí ò bá jẹ oyin inú àpáta kì í wẹnu àké. Oyin inú àpáta ti ọjọ́ alẹ́ òun ni ọ̀rẹ́jọ̀rẹ́, alábàárò, olùbásọ̀rọ̀ àti ẹni tí à ń gbé ìgbé ayé mọ̀wà fún níwà pẹ̀lú. Lẹ́yìn kí ènìyàn máa jọ láàánú Ọlọ́run ọba tó dá wa, kò tún sí àǹfààní mìíràn tí ó buyì kún ẹ̀mí àgbà, tí ó fini lọ́kàn balẹ̀, tí ó mú ọjọ́ alẹ́ lárinrin tó kí tọkọtaya àgbà kí wọ́n wà ní ìrẹ́pọ̀ ní ọjọ́ alẹ́ wọn. Kódà bí ìkan ni wọn gan bá ń ṣàìsàn, eléyìí kò ní jẹ́ kí kó wọra jù bẹ́ẹ̀ lọ. Èyí tó bá dà wọra á jẹ́ bí okun ọkàn ló jẹ́ fún wọn, fún ẹni báyìí. Àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí ó jẹyọ látàrí àwọn ìrírí lọ́lọ́kan ọ̀jọ̀kan tí a ti rí àti àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ pàápàá láàárín àwọn àgbàlagbà wa àti àwọn olólùfẹ́ wọn. Bí a ti mọ̀ pé aṣọ aláṣọ lọ̀gá ń wò ó, ẹ jẹ́ kí a fi ọgbọ́n ọlọ́gbọ́n kí a fi ṣọgbọ́n. Ó kún ìlera ọjọ́ alẹ́, òun ni kí ìrẹ́pọ̀ kó wà láàárín ọkọ àti táyà tàwọn àgbàlagbà wa. Ẹnìkan ní wípé págà o, àwọn ọmọ mi ti tẹ́ mi lọ́rùn. Mi ò jiyàn o, ṣùgbọ́n ìdùnnú àti ìṣírí wo ni ó wà nínú kí a fi ọmọ ṣọkọ tàbí kí a fi ọmọ ṣaya? Òótọ́ ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tí ó bani nínú jẹ́ láàárín àwọn tọkọtaya àgbà. Àwọn kan tí ẹ̀ jẹ́ nǹkan kan mọ́ lójú ara wọn bí àwọn tọkọtaya àgbà kan. Kódà wàhálà yìí pọ̀ fún àwọn kan débi wípé ó lè dẹ́mi wọn légbodò. Fún irú àwọn ẹni báyìí, ọ̀rọ̀ ti di kójúmàrìbí àti ẹsẹ̀ àti gbogbo ara òun lògùn ẹ̀. Fún irú àwọn èèyàn báyìí, a ò fi yọ̀ wọ́n o. A dẹ̀ lè má lè rí nǹkan pàtó ṣe sí nítorí wípé bí ẹran ò bá ṣe é so papọ̀ àfi kí a so wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. A kì í so ẹran mẹ́ran kí ọ̀kan pa. Ṣùgbọ́n fún àwa tí a ṣì lè dọ́gbọ́n sí ẹ jẹ́ kí a tiraka, kí a má wẹnu àké wa, kí a ní àforítì, kí a bá lè wúlò fún ara wa ní ọjọ́ alẹ́ wa. Lẹ́yìn gbogbo wàhálà, ọ̀rọ̀ ọmọ, làálàá, sùúrù àti àforítì tàtẹ̀yìnwá, kí wá ló lè tún dé? Òkè wo ló ń bọ̀ tílẹ̀ ò gbà? Àkíyèsí wa fi hàn wípé bí ìbáṣepọ̀ láàárín tọkọtaya àgbà bá dánmọ́rán, kì í jẹ́ kí ọjọ́ alẹ́ tètè sú irú àwọn àgbà báyìí. Ara wọn máa ń yá gágá, àfi tí ọ̀kan ni wọ́n bá ṣàìsàn lókù. Ikú ò ṣe fi wé oorun, ọkọ lọkọ á máa jẹ́, aya náà láya sì máa jẹ́. Ọmọ ò ṣe é fi ṣọkọ, ọmọ ò ṣe é fi ṣaya. Ìbáṣepọ̀ tọkọtaya láàárín àwọn àgbà kò ní pààrọ̀ rárá. Àwọn kan ní ṣebí màá fẹ́ ìyàwó kékeré. Mi ò jiyàn o, ṣùgbọ́n báwo ni kò bá ṣe dùn tó kí a yanjú èdè àìyedè yìí, kí a tún àárín wa ṣe, kí a mọ̀ àfoníwà,
kí ayé fi òṣì ta ara wa kí a bora wa láṣìírí. Kì í ṣe gbogbo aṣọ náà là ń sá lóòrùn kẹ́. Àgbàlagbà ọkùnrin kan pè mí lọ́jọ́ kan, ó béèrè wípé aya mi kì í gbọ́ràn o. Ìyẹn bàbá àgbàlagbà kan, lára nǹkan tó ń dà wọ́n láàmú ni pé aya wọn kì í gbọ́ràn nígbà míì, nínú ilé kì í gbọ́ràn. Ibi tí n bá ní kó gbé nǹkan sí, òun kọ́ ló máa gbé sí, ọ̀tọ̀ ní nǹkan tí ó máa ṣe. Bàtà wo lọ́wọ́ bọ̀, ìdáhùn ni pé bàbá láago mélòó, ẹ̀yin náà ẹ bá wọn ṣàtúnṣe, ẹ gbé sí ibi tí ó tọ́ kí àlàáfíà kí ó lè jọba. Ìjà dátọ́ mi díẹ̀. Olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọyá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀. Ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má máa ṣe gbà o. Ìdùnnú ńlá ní bọ́kọ káyà kó mọ̀ kẹ́ ọkọ. Oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. Ó ní tèmi o àyà bí kẹ́mi gbọ́ tèmi o. Tèmi ó bẹ̀bí gbọ́ tèmi o, lọ́lọ́lùfẹ́ o, jẹ́ ká jọyọ̀. Jẹ́ ká sọ wọ́n pàtàkùn yé ìwà àyà mi. Ìlọsíwájú ọkọ ó ń bẹ lọ́wọ́ aya o, ìlọsíwájú aya o ó ń bẹ lọ́wọ́ ọkọ o. Gbọ́ tèmi ó bẹ̀bí yé gbọ́ tèmi ó yé. Àtọmọyá yìí ló ń ṣìkẹ́ ọkọ rẹ̀, bẹ́lẹ́gàn bá ń tàn ẹ́ kó má máa ṣe gbà ó. Pátẹ́mi ó bẹ̀bí pátẹ́mi ó yé òró lólùfẹ́ mi yé jọ̀wọ́. Pátẹ́mi ó. Ẹbí ká àṣàkẹ́ o àṣàkẹ́ o. Pátẹ́mi ó. Àṣàkẹ́ o àṣàkẹ́ o àṣàkẹ́ o. Pátẹ́mi ó. Bẹ̀bí ó bẹ̀bí ó bẹ̀bí ó. Pátẹ́mi ó. Yàgùnyẹ̀ ọ̀gá tó wọ́n kọ́ ẹ̀ àyà màmá. Pátẹ́mi ó. Lórí ètò wa ètò yín bọ́jọ́ tí ń dalẹ́ náà ni a ṣì wà. Mo fẹ́ kí a mọ̀ wípé àgbà ò kan àwọn ìwà alábàwọ́n kan hùn rárá o kò kàn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá mi ń gbéyàwó là á gbọ́, a kì í gbọ́ ìyá mi ń relé ọkọ. A ti ń gbọ́ ní ìsinyìí o, a ti ń gbọ́ báyìí. Àgbà dídá ò ní wípé gbogbo ìwà wa ló máa dán mọ́rán tán, ṣùgbọ́n ìpinnu wa láti ṣe gbogbo ipá wa àti láti fi sùúrù àti àdúrà ran ìgbéyàwó wa lọ́wọ́ ó máa ń lérè. Láàárín àwọn àgbàlagbà wa kò sí nǹkan tí ó múnú mi dùn tó kí n rí àwọn àgbàlagbà tọkọtaya kí wọ́n ní ìrẹ́pọ̀. A ní àwọn àgbàlagbà kan ń gbà kan tó yẹ pé ọkọ jẹ́ bíi 100, aya jẹ́ bíi 50 tí wọ́n á máa dira wọn lọ́wọ́ mú jáde ni. Tó máa wá sí ibi tí a ti ń ṣiṣẹ́, wọ́n á dira wọn lọ́wọ́ mú, wọ́n á jọ wọṣọ kan náà, wọ́n á dàgbàrá. Ìgbà mìíràn kẹ̀dẹ̀rẹ̀ wọ́n á bára wọn jà, wọ́n á tún parí ẹ̀sẹ̀ kan náà. Kò sí nǹkan tó múnú dùn tó kí n rírú àwọn èèyàn bẹ́yẹn, nítorí kí ni irú àwọn èèyàn báyìí ò kì í fún wa ní wàhálà. Àwọn elétò ìlera ó máa ń ràn wá lọ́wọ́ láti lè tètè ríṣẹ́ wa ṣe kíákíá. Nítorí ìpìlẹ̀ ìfẹ́ àti ọ̀rẹ́jọ̀rẹ́ tí wọ́n ti fi lélẹ̀ á ran okùn àyà wọn lọ́wọ́, ó sì tún ran ìlera ti ara wọn lọ́wọ́. Àfi kí Ọlọ́run ọba kí ó ràn wá lọ́wọ́ o. Ọ̀rọ̀ tí à ń sọ wẹ́rẹ́ yìí tí a bá mú lò á dẹ́kun àwọn àìsàn tí ó ń jẹyọ látàrí ìpatì, ìdáwà àti ọkàn, ọgbẹ́ ọkàn àti ẹ̀dùn ọkàn, ìrònú tí ò tọ́ lóríṣiríṣi. Ti rí àwọn tó jẹ́ pé
ìyá fi bàbá lẹ̀ á lọ fún ọdún kan ọdún méjì láti lọ tọ́jú ọmọ láti bẹ̀ látún ti máa pe ọmọ tó tẹ̀lé pé tètè bímọ wẹ́rẹ́ lọmọdé ń bímọ kí wọ́n tún lè gbàbẹ̀ náà lọ kí wọ́n fi bàbá lẹ̀ nítorí pé kí ni àwọn méjì ti di àjèjì ara wọn àfi ká ṣàtúnṣe o lè yóò dára tó náà lọ títì. gbogbo wa la mọ̀ wípé ọ̀rọ̀ kí àwọn ènìyàn dẹ̀mí ara wọn légbodò ó ti gbòde kan báyìí èyí tá à ń pè ní suicide ṣùgbọ́n èyí tí ó ń ṣẹlẹ̀ láàárín àwọn àgbàlagbà wa ńkọ́ ọ̀pọ̀ nínú wọn ni ó jẹ́ pé wọ́n ti gbẹ́mìí mì láì tó àsìkò wọn nítorí ayé sú wọn látàrí àìlálàáfíà láàárín àwọn àti àwọn ọmọ wọn. ìyá wa kọ ẹ̀yìn ọmọ sí bàbá náà kọ ẹ̀yìn ọmọ sí ìyá ọ̀nà dàtà ìsàn òfin ní ìgbilẹ̀ sí nínú ara wa. ìyẹn àgbà wa ọ̀rọ̀ yìí gba àròjinlẹ̀ gan-an ó gba àtúnṣe ìwà àtúnṣe èrò sí àwọn aya wa àti sí àwọn ọkọ wa. ire o. fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìyẹn àwọn Mopcare Educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́ ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù.